so ẹ dúró náà ẹ̀yin Olúyọ̀lé ẹ̀yin lé Olúyọ̀lé mẹ́rin kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ like so ọ̀pọ̀ ọ̀rọ̀wọ́ mi like ẹ fẹ́ sọ fún mi pé ẹ rọ́wọ́ mi ẹ pẹ́ ẹ rọ́wọ́ mi ẹ normal ìjọba ńlá ìjọba àgbà àbáwá sí ńlá wọ́n wá play bẹ́ẹ̀ because Àlàyé ṣe ẹ̀ tún di ambassador Samsung Galaxy ni so ìpolówó ní láti lọ wọ́n dẹ̀ débẹ̀ yẹn jẹ́ kó yé wa pé ọmọ mi náà ní báyìí su ọmọ mi náà sì ní ó sì ń lọ ní wọ́n dẹ̀ ti jẹ́ kó yé yín pé ẹ wálẹ̀ ẹ fòrò ẹ dààmú ẹ yọjó èwo nù yín ló yìnbọn èwo nù yín ló ṣe tàtàtàtàtàtà mi fẹ́ o ẹ bá mi subscribe sí Yakob TV ẹ share video yìí kẹ́dẹ̀ like ẹ comment ṣó yẹn dùn gan kò ní bàjẹ́ one love náà ni. orí bí ẹjẹ́ àgọ́ tí mo jí wá lálábàkà ní àlàbí ẹ̀rín lọ́wọ́ far away ìgbàgbọ́ jìnnà sí kó tún káwọn ọmọ tó lọ́wọ́ far away.
ọmọ akíwá. Ẹ̀yin tí a rí bà. Alfa. 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 Wọ́n lé ọmọ ìrìn àjò fún wọn. Wọ́n sọ pé ilé ọ̀dùnmọ̀ ṣe ká.